Orúkọ mi ni Comrade Délé Adéwálé tí mo jẹ́ General Chairman fún Ọpẹ́yẹmí Communities. Gbogbo àtàǹdé l'Ọpẹ́yẹmí. A gbọ́ nípa àwọn nǹkan tó ṣẹlẹ̀ ládùúgbò ní ìjẹta wa. Àmọ́ bóyá ẹ̀yin náà ní bí nǹkan ló lọ. Ni mo jí láàárọ̀ yìí. Wọ́n á fi tó mi létí pé bàbá ìṣẹ̀lẹ̀ lánàá. Wọ́n dẹ̀ ti gbé ìgbésẹ̀ torí pé gbogbo ọ̀nà àwọn ọlọ́pàá àdúgbò wa fi bá wa sowọ́pọ̀. Àwọn náà lẹ́ni àkọ́kọ́ tá a kọ́kọ́ sọ fún, a ti sọ fún wọn. A dẹ̀ ti rí ìfọwọ́sowọ́pọ̀ lọ́dọ̀ wọn. Wọ́n ti assure wa pé gbogbo àwọn tó nípa nídìí ìpànìyàn yìí làwọn ò mú. Ṣé irú nǹkan báyẹn ti máa ń ṣẹlẹ̀ ládùúgbò? Ó ṣẹlẹ̀ rí o, ìgbà àkọ́kọ́ rèé o. Bẹ́ẹ̀ tó lè máa ń jà ládùúgbò, gbogbo ẹ̀ máa ń ṣe, a dẹ̀ máa ń mójútó. Ìyẹn normal gbogbo àdúgbò. Ṣùgbọ́n ní àdúgbò yìí, káwọn èèyàn máa jà, kẹ́nìkan máa parí ẹ̀, ó dẹ̀ lọ bẹ́ẹ̀ tó ń parí ẹ̀ láti kó dẹ̀ gun ní ọ̀bẹ. Mi ò gbọ́ rí. Ìgbà àkọ́kọ́ rèé. Alhaji ni wọ́n pa mí. Ẹ bá wa ṣàlàyé owó yẹn tí wọ́n gbé láti. Alhaji yóò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán. Kò wá sí ibi tó wọ̀ tí ò ṣoore sí. Kò sí ìtọ́jọ́ mádùá táwọn èèyàn lè bẹ̀ láyé tí ó lè ti ṣẹ́jú kan dé. Kò ń ṣe pé bóyá oníjà. Ó rárá o, kò ṣe jàgídíjàgan kankan. Pé bí kọ́rọ̀ ṣẹlẹ̀, kó lọ́ọ́ mọ́ parí ẹ̀, kí nǹkan ṣe, kí nǹkan má dàrú, kí nǹkan má dìbàjẹ́, kí nǹkan nílọsíwájú, kí a fàdúrà ran lágbájá lọ́wọ́, ká fàdúrà ran tẹ̀mẹ̀dù lọ́wọ́. Alhaji máa ń bá kiri o. Arákùnrin kan ní wọn gún. Báwo ni wọ́n ti dé ládùúgbò? Ṣé ọmọ àdúgbò ni? Àárọ̀ yìí náà là ń gbọ́ pé wọ́n lé lẹ́kọ̀ọ́ ni o. Kò ń ṣe ọmọ àdúgbò Kò yìí. ń ọmọ bàbá ẹ̀ kọ́ ilé kan sádùúgbò yìí. Ṣùgbọ́n ẹnìkan kò gbénú léhùn. Akẹ̀rẹ̀dé ni wọ́n sílẹ̀kùn lẹ́yìn wọ́n ń gbé bẹ̀ náà ni. Bẹ̀tẹ̀ àárọ̀ yìí náà la wá ń gbọ́ pé ó commit atrocity lẹ́kọ̀ọ́. Àti díẹ̀ kì í ṣe ìròyìn ká lè fi díẹ̀ múlẹ̀ o. Bẹ̀tẹ̀ pé ló fi wá ń gbé bẹ̀. Ṣé ẹ sì mọ̀ pé ẹni tí wá sí ilé rẹ̀ tó bá wọlé ẹ̀, a lè mọ challenge ẹ̀ pé kí ló dé tí ẹ sílé. So a mọ̀ pé ọmọ ẹni tó nílé ni. Ọmọ ẹni tó nílé ni. Ọ̀rẹ́ ọmọ ẹni tó nílé yẹn. Bóyá wá wo àwọn ọ̀rẹ́ ẹ̀. Ọ̀dọ̀ télọ̀ kan ládùúgbò yìí ni gbogbo wọn ti máa ń ṣeré. Ọmọọṣẹ́ télọ̀ yẹn ni wọ́n nà ló lọ sá di ẹni tí wọ́n pa ẹ̀ nínú mọ́ṣáláṣí. Tó tún lọ nà bẹ́ẹ̀, ó tún lọ nà mọ́nú mọ́ṣáláṣí yẹn. Àyìn wá sọ fún pa lówó lágbàlé. Wọ́n dẹ̀ ṣe ní tó máa ṣe ọkàn fún ẹni nígbà tí mẹ́ta ni. Ó fọ ẹni tó sọ pé. Tó pa ìtàn pa yìí, ó fún nígbà tí mẹ́ta. Rí a máa rí àwọn ọ̀rẹ́ ẹ̀ náà tí wọ́n jọ wà ńbẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní nà. Bá a ṣe máa fọ́ Alhaji àwọn létí bá a ṣe ń gbọ́ ni o, kì í sí ńbẹ̀ o. Bẹ́ẹ̀ ó gbà tán nà tán tó dìde báyìí. Alhaji ti ń bá nǹkan mi lọ́nu mọ́ṣáláṣí. Òun máa ń kọ́ àwọn ọmọ ní kéwú. Ó ti ń kọ́ àwọn ọmọ ní kéwú ẹ̀ lọ. Àtẹ̀yìn ló ti gun lórí. Ẹni pé àwọn òbí ẹ̀ kọ́lé sí àdúgbò yìí. Àwọn òbí ọ̀rẹ́ ẹ̀. Àwọn òbí ọ̀rẹ́ ẹ̀ ló kọ́lé sí. Olùkọ́lé sádùúgbò. Ṣé àwọn. Ọ̀rẹ́ ẹ̀ yẹn àwọn èèyàn rí wọn nígbà tí wọ́n jọ charter machine tí wọ́n ń sá lọ. Ṣáwọn pípín yẹn máa yọjú sí landlord association as a meeting tẹ máa ń ṣe. Sórí ebi tèmi jíjá lága sóònù mẹ́rin la ní. Aṣojú ló máa present ní ibi tí èmi ti ń ṣalága. A lè mọ̀ báyá wọ́n yọjú sí general meeting wọn. Ṣé wọ́n pé ibẹ̀ yẹn sóònù wọn ni wọ́n ti ní láti máa yọjú sí general meeting. Èmi ò lè mọ̀ wọ́n pàápàá. Bẹ́ẹ̀ tí wọ́n ń sọ fún mi láàárọ̀ ẹ̀ pé wọ́n ti ẹ̀ dé meeting láti mú lé yẹn. Wọ́n yìí sanwó ọdẹ gan. Ṣé a lè rí chairman zone? Àwọn náà wá ń jókòó. Chairman zone wọn gangan ló jókòó sẹ́yìn èèyàn mi. Mẹ́ta wá ṣe fún àbá. So lẹ́yìn akitiyan wo wà ní ẹ ti ṣàlàyé lórí àwọn olùjẹ́? Tí nǹkan bá rí báyìí tí àárín àwọn àti ọlọ́pàá ò sì dàrú tí wọ́n ẹ̀dẹ̀ tí ì ṣe nǹkan aláṣetì lójú wa rí dandan ní ká àti dára wa sí méjì
wọ́n káwọn kan lọ sí Adélúbi police station wọ́n wà ń bẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ wọ́n wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n jọ ń mójútó àwọn àáfàá wọn làwọn gbọ́dọ̀ ṣe ti mùsùlùmí báwọn gbọ́dọ̀ sin òkú lẹ́nì àti báwọn sọ̀rọ̀ pé kán jẹ́ kí ìwádìí kán jẹ́ kán fi ìdí ìwádìí ọlọ́pàá múlẹ̀ kán tó sin òkú lọ́wọ́ bá gbọ́ déédéé lọ́wọ́ bá gbọ́ síta lè ṣe òkú àáfàá ni. wọ́n ní arákùnrin ti sá lọ ní kété tó ṣe. wí kété tó ṣe tán wọn ló ti fi ẹsẹ̀ fẹ́. nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn máa bá yín ká máa gbé sí ìdílé afẹ́fẹ́ láti lè tó àwọn ọmọ ìjà ìtì. tí a lè rí bóyá bíi píkṣọ̀ arákùnrin tó jẹ́ tarákùnrin àbá tún lè ráwọn nǹkan tó yẹ kó bóyá wọ́n tún mú. ṣé ti ọmọ tó gúnyàn láàrín à lè rí tá a bá mú kan nù wọn irú ọ̀rẹ́ yẹn tí wọ́n bá mú tàbí télọ̀ tí wọ́n ń jà lọ́dọ̀ ẹ̀ gan tí wọ́n bá ti mú wọn á wá wọn kan. àtẹ̀gbọ́n pé wọ́n ní wọ́n sun ilé kan. ládùúgbò wa kò sí ilé kan sùn. ìgbà tá à ń bọ̀ a rí ṣọ́ọ̀bù tó lọ̀ pé wọ́n sún ṣọ́ọ̀bù télọ̀. ní wọ́n ti sún. bẹ́ẹ̀ ni adẹ̀lẹ́ ká má sún wọn kí wọ́n dá lórí. ok. wọ́n pa wọn sún wọn ti gbọ́n pa. ibi tíjà yẹn gangan ti ṣẹlẹ̀ nìyẹn ibi tó ti lọ làjà gan nìyẹn bẹ́ẹ̀ ṣe ń sọ fún àyè mi ì tí ìtẹ̀rù tí ń bọ̀ ọ̀tá nílé bí mo ṣe orí bẹ́ẹ̀dì náà ti jí mi láàárọ̀ yìí láti fún mi ní information yìí ìdẹ̀ tí step wa ìta ilẹ̀ kan ti bí mo látàárọ̀ yẹn náà mo ti wà lórí ìjókòó wa. ẹ jẹ́ ká bá ẹni tó tún jẹ́ chairman zone. àwọn nìyẹn